ilé-ẹjọ́ rán arákùnrin yìí lẹ́wọ̀n fún ẹ̀sùn ìdígunjalè. ilé-ẹjọ́ àgbègbè kan tó fìkàlẹ̀ sí àgbègbè sẹ́ńtà gbòòrò nílùú ìlọrin ìpínlẹ̀ kwara lọ́jọ́rùú tí í ṣe ọjọ́ kẹjọ inú oṣù kínní ọdún 2025 ló ti rán arákùnrin kan hamzat babatunde ẹni ọdún méjìdínlọ́gbọ̀n ní ẹ̀wọ̀n ọdún kan fún ẹ̀sùn jíjí ẹ̀yà ara ọkọ̀ gbé. agbèfọ́ba asp mayowa samuel sọ fún ilé-ẹjọ́ náà pé arákùnrin umar hasan láti àgbègbè ọlọ́run-ṣògo nílùú ìlọrin fi ẹjọ́ ọ̀hún sùn ní iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní àgbègbè bùdó nuhu lọ́pọ̀pọ̀nà airport nílùú ìlọrin. samuel sọ fún ilé-ẹjọ́ wípé olùjẹ́jọ́ náà jí ẹ̀yà ara ọkọ̀ tirẹ́là jáàkì àti epo dísù 30 lítà tí owó gbogbo rẹ̀ ń lọ bíi ẹgbẹ̀rún lọ́nà 300 náírà gbé nínú ọkọ̀ akẹ́rù olùpẹ̀jọ́ tí olùjẹ́jọ́ náà sì jẹ́wọ́ wípé lóòótọ́ ni òun jí àwọn nǹkan wọ̀nyí tí òun tà wọ́n fún àwọn aṣàbólà tó ní òun nìkan ni òun wà nínú ọkọ̀ lásìkò ọdún tuntun tí òun sì nílò owó. eléyìí ló ṣokùnfà tí òun fi ta àwọn nǹkan wọ̀nyí láti fi kówó jọ. nígbà tó ń ṣe àgbékalẹ̀ ìdájọ́ rẹ̀ onídàájọ́ tóyìn àlùkò ló ti ṣe lálàyé pé olùjẹ́jọ́ ọ̀hún gẹ́gẹ́ bó ti ṣíwájú ní òun jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án ní adájọ́ náà sì dá ẹ̀wọ̀n ọdún kan fún un láì fún un ní àǹfààní àti san owó ìtanràn rárá. ilé-ẹjọ́ tún wá pàṣẹ fún olùjẹ́jọ́ ọ̀hún láti san owó ẹgbẹ̀rún lọ́nà 200 náírà gẹ́gẹ́ bí owó gbà-má-bínú fún olùpẹ̀jọ́ kí ó sì kọ ìwé kí ó tún buwọ́ lù wípé òun kò ní daṣọ irú rẹ̀ ṣòro mọ́ lẹ́yìn tí ó bá ti parí sáà rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV.